Kò yé mi ohun tí ó yé mi ẹ̀ láyé mi. Ǹjẹ́ ó possible kí bàbá pọ̀dà kó fọmọ mu jẹ́jẹ́ lógo jẹ́ndẹ́? Àbíta ló wájọ jẹ́ndẹ́. Ẹgbọ́n ṣojo dojo jẹ́ndẹ́. Isidus, iye jẹ́jẹ́ mo lè rí aláàjì parí olódó. Ẹ bá mi sọ fún wa pé mo fẹ́ rí wọn ṣáfṣáf. Mo sọ pé kò lè possible, ó dẹ̀ sọ pé máa possible, ó dẹ̀ sọ pé kò lè possible, ó dẹ̀ tún bá mi ágì. Naija mi mọ Isidus, ọlá mi yé kọ́ ni bàbá sọ mí. Bẹ́ẹ̀ lè máa sọ fún mi bóyá ó possible ni. Dẹ̀ndẹ̀. Aláàjì parí olódó. Sàlámù alékùn ẹ̀. Mo ń bínú lọ́wọ́, mo ń bínú gidigidi. Ẹgbọ́n ṣojo dojo jẹ́ndẹ́. Ẹ fi sílẹ̀ o jẹ́ndẹ́. Jọ̀jọ́ mo rí ibi tí mo ti lè yá bọ́ǹbù àbí ibi tí mo ti lè yá AK-47. Bọ́ǹbù àbí AK-47. Kílẹ̀ òun lọ Sambisa ni, kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ lọ fi bọ́ǹbù yẹn, fẹ́ lọ fi protest lára àwọn ọ̀rẹ́ mi. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo sọ pé kíní kò possible, àwọn èèyàn bá mi ájú kò possible, mo á ní kò possible, wọ́n sọ pé possible. Nǹkan mi wà á possible, nǹkan mi wà kò ní possible. Kí ni ò possible tí wọ́n fà? Ẹjọ́ tí bàbá èèyàn bá jẹ́ mẹkáníìkì, ṣé dandan ni kọ́mọ èèyàn tún jẹ́ mẹkáníìkì ni? Wádìí jẹ́sẹ́ tí bàbá ẹ̀ ń ṣe kí iṣẹ́ náà máa rún. Ó lè padà, ọmọ náà lè padà máa ṣiṣẹ́ mẹkáníìkì bàbá ẹ̀. Yẹ́yẹ́ tí náà bàbá èèyàn bá gbá bọ̀ yóò tó di dandan kéèyàn náà tún máa gbá bọ̀ ni. Tálẹ́ǹtì ni tọ́lọ́n bá pín sí ìdílé yẹn ó possible kọ́mọ máa gbé bàbá gbá bọ̀ kọ́mọ náà tún gbà ó possible. Mi ti believe. Ó bọ́. Téèyàn bá ń jalè, tí bàbá èèyàn bá ń jalè, tí ó jọ lọ kọ́mọ. Ọmọ náà tún máa jalè ni. Tó bá ti jẹ́ pé àjogúnbá ìdílé wọn ọmọ náà lè tọ́ tó amúrọ̀bà kó fi sin bàbá ẹ̀ jẹ́ ó possible. Sọ pé dádì mi dìdìrín ní dádì mi, pé dádì mi dìdìrín ní dádì mi. Mo wá sọ pé dádì mi Dejo Tunfulu kì í ṣe dìdìrín. Àgbọ̀ dẹ́ndẹ́. Sórí àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n rí sọ ó possible. Gbogbo ìṣe tó ń ṣe ìṣe bàbá ẹ ní o. Dẹjọ́ bàbá ẹ ó yà dìdìrín fà. Ó yà dìdìrín fà. Dádì mi ò kì í ṣe dìdìrín, dádì mi mọ kọ́ tó ń ṣe. Kò ń ṣe dìdìrín, ó ṣàpù sódì ni. Sórí bọ́mọ mi ṣe Isidus tó wá pè mí nílé yẹn. Àwọn dìdìrín tí bàbá ẹ ti ṣe past tense. Òun ni mo fi ń dára yá kí mò ń wò lé. Torí èmi àti bàbá ọ̀rẹ́ ni wá. Mo wá wà àwọn tó ti ṣe ni èmi náà ń wò lọ́wọ́lọ́wọ́. Jẹ́nu tákàdá lẹ tí wo ni àbí inú Quran. Inú wàhálà mo ti ń wò. Inú wàhálà. Torí mo ti já àfà. Mo ń wò lórí fóònù mi mo ti ń wò. Tó bá tẹ́ pé fẹ́ mọ̀ pé dádì ẹ̀ dìdìrín àbí kò dìdìrín. Ìwọ lágbó gbogbo ẹ̀ pé Dejo Tunfulu èsì dìdìrín ọ̀nà dìdìrín. Ẹ wo dádì mi lórí jọ́ngù. Mo ń bọ̀. Bàbá yẹn ṣe fíìmù kan. Kìnìún lọ́pẹ̀ bọ́ ń bọ̀ yìí. Ó wò ṣe sí bàbá yẹn ó yà orí òyà bàbá ẹ̀ ló ń wò bóyá ó dìdìrín àbí kò dìdìrín. Láti orí fóònù kó dò ó báyìí ni kò ṣe gbé. Bàbá ẹ̀ ní láàrin ọmọ skúlù. Àbí wèrè ń ṣe mí ni. Ọdẹ wàá pè mí nìkan síbí mo wá di lógò tó ń ṣọ́bàdì. Ẹ wá. Pẹ́mi náà ya wèrè ni. Ẹ wá máa dè mí síbí báyìí, ẹ̀yin máa lọ síbi transport. Ṣé ẹ lè mẹ́mi náà lọ sí transport ni? A lè mú dání. Kí ló dé? Mo ṣe headmaster school 10 lọ. Ẹ wò tábà ti lè mú mi lọ. Kó ní kálukú gbé báàgì ẹ o, èmi ò lè wá máa ṣọ́ báàgì ń bí o. Tábà ti mú mi lọ, kó ní kálukú gbé báàgì ẹ ṣíkè náà. Ó dáa jọ. Mi jọ o. Kéèyàn máa bẹ́ẹ̀ mi lẹ́bẹ̀ ẹ̀tọ́ láwọn ò ní bẹ̀ o. Ìdí ò bá wọ̀, kó ní kálukú gbé báàgì ẹ. Ẹ wo dádì mi o.
dádì mi àwọn ọmọ ẹni pé kí dádì mi gbé báàgì dání dádì mi wá gbé báàgì dání yé. Ṣé dádì mi dídì ní bíbá ẹni. N kò dídì ní oṣù ẹgbẹ́ ni má wò lọ. Olúmídé! Olúmídé! Ẹ̀rí mi ni. Mi ò rí ẹ. Ṣé o ti wẹ̀ láàárọ̀ yìí? Mi ìwẹ̀ o, mo rántí wẹ̀ lánàá mo dẹ̀ tún wẹ̀ níjẹta. Èmi ńkọ́? Tútù mú, ọ̀gìlì tí mú, ọ̀yọ́ náà tún wá mú. Ibà gan mú pàpà. Ibà náà tún mú. Ṣé pẹ̀lú iṣẹ́ nìtò kù sójú ló ṣe fẹ́ lọ sí skul? Kíní tó jẹ́ kí n fáìn tí mo dàbí ọmọ òyìnbó. Ó wẹ̀ ó kọ́ ni. Eléyìí nígbà tí mo máa bá fi léyìn fọnù, ó máa jẹ́ kẹ́jẹ́ yóò lẹ́nu èèyàn. Ibi tí wọ́n máa pààyàn. Mi ò wẹ́ o. Tí wo dádì mi bíbá yìí wọ́n ní kí dádì mi wá wẹ̀ dádì mi wá wẹ̀ dádì mi dẹ̀ ti wẹ̀ fọ́jọ́ méjì wọ́n wẹ̀ fún àná wọ́n tún wẹ̀ fún jẹta. Ṣé dádì mi dídì ní bẹ́ẹ̀ ni. Dádì ẹ kò dìndìnrín ó fẹ́ gọ̀ ní ọ̀nà ìwò máa wò ó ń wò lọ ní máa wòrán dádì kò lè fọ́ sí dádì àyà. Eléwúrẹ́ padà. Eléwúrẹ́. Kankan tí wọ́n kọ síbẹ̀. Wọ́n bá forí pa ẹwẹ́lẹ́wẹ́ mọ́mọ́ ẹ̀ wọ́n bá forí pa sábọ̀dù rẹ̀ èmi làwọn ikú fẹ́ ta. Ojú mi fókọ́sì ní. Ojú rẹ̀ fókọ́sì ojú rẹ̀ disfókọ́sì láàrin ẹ̀bí ìdókè. Tún nǹkan tí mo ní ọkàn ó fi kà. Ẹ̀wẹ̀ ní ìgbèwúrẹ́ kú. Orí kan takó gbogbo orun lọ́ta kókó mọ́ lórí. Lọ́nà ìjókòó. Eléwúrẹ́. Sọ ọlọ́sọmọdé ní àbọ̀wọ́ sọ́tò. Ó ti báyé mi jẹ́. Kí ni? Ó ti báyé mi jẹ́. Kí ló dé? Ó ti fàyà. Nǹkan tí mò ń yá ni ó ti fàyà. Èmi rè bàbá rẹ kọ́ ẹ̀ ta lọ wáyà yìí èmi mọ sẹ́ẹ̀ báyìí. Èyí bá jẹ́ sọ pé I. Gbàgbọ́ sí ọ̀pọ̀ ọ̀yà ọ̀ ẹ lọ sí dẹ́ táwọn yà sí. Is you, sir? Who are you, sir? Mọ̀lánúlẹ̀. Wow. Káàtì ẹ̀wà ní mọ̀lánúlẹ̀ sọ́tọ́ sẹ́nu ẹ̀yìn ọmọ sùkúù. Sọ́mọ fún ọ̀rọ̀ lánà. Kọjá sí. Kọjá sí. Dọ̀bálẹ̀. Mínísítà. Dọ̀bálẹ̀ sí. Ọ̀dọ̀ àti ẹ̀jẹ̀ ìwọ́ wá. Ọmọ ọ̀gá ti sè wọ́n. Ọ̀yá gbẹ̀bọ̀. 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 Wọ́n ti nà dádì mi. Wọ́n ti nà dádì mi. Jẹ́jẹ́
ẹ̀wọ̀n tíjà tó na dádì mi tó sọ pé dádì mi gọ̀ dádì mi tó ya tíjà ibi tíjà ti ṣe sí. Dádì ẹ ó yà tíjà gba tíjà ṣe lórí pé dádì ẹ ò tètè iná dídì ó tètè ní ló wá rí kó possible àbí kò possible báyìí. mo fẹ́ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ owó mi jẹ́ tí bàbá èèyàn bá dídìrín tó yẹ ó yẹ kọ́mọ náà tún dídìrín ni. ta ló wá jọ jẹ́ndẹ́ ẹgbọ́n ṣojọ dẹjọ jẹ́ndẹ́ ẹ fi sílẹ̀ o jẹ́ndẹ́.